ti sọ fún ìyàwó mi wípé èmi ò ní gbà kí ẹ wá gbé pẹ̀lú wa pé mi ò gba 2 bed mọ́ torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ ní gáréèjì wa ó ti jẹ́ kí ọkàn mi máa ṣe iyèméjì kì í ṣe pé bíyá ọkàn mi kì í ṣe iyèméjì ń gbà mí o Ọlọ́run gbọ́ ọkàn mi máa ṣe iyèméjì àmọ́ tí n bá ti sọ pé lá mi ò bẹ́ni sọ̀rọ̀ mọ́ lá mi ò ní ṣe nǹkan yìí ká tó rí ìjọ kan ṣoṣo báyìí ọkàn mi ti wà lọ́dọ̀ ìyá ìyàwó mi lọ́kàn mi ó wà lọ́dọ̀ wọn bí ẹni pé kí n rí wọn kí n bù wọn lọ́yàn sàn tí n bá tẹ̀ wá rí wọn ara mi kì í balẹ̀ mọ́ àǹtí Ṣeun tí n bá rí ìyá ìyàwó mi ara mi kì í balẹ̀ gbogbo ohun tó máa ń wà lọ́kàn mi ni pé kí n bá wọn lájọṣepọ̀ àǹtí Ṣeun tí ìyá ìyàwó mi bá wá béèrè millions lọ́wọ́ mi bí n bá ní lọ́wọ́ mo rẹ́dí àti fún wọn ọ̀rọ̀ tí wọ́n sọ ní gáréèjì nípa ọmọdóyìnbó tó ń kọ́kọ́ ń bá ìyá ìyàwó mi lájọṣepọ̀ tó wá sọ wípé kò wù ú náà tí chairman wá sọ wípé olówó kan nù ni ọ̀rọ̀ yẹn ló wà lọ́kàn mi ni mò ń rò ló fi jẹ́ kí n sọ wípé ó dàbí ẹni wípé mi ní gba 2 bedroom flat mọ́ mo wá sọ fún ìyàwó mi kàkà kí ìyàwó mi gbọ́ nǹkan tí mò ń sọ ó bá ń bá mi jà ó ń ṣe gbọ́nkú sí mi mo fẹ́ fọwọ́ kàn kò jẹ́ ń fọwọ́ kàn mọ́ Ọlọ́run ti ẹ̀wá kẹ́mi ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ti ẹ̀ tẹ́ẹ̀kì mi bí ọjọ́ mẹ́ta kan tó bá pè mí gan mà ní òkè máa wá rí yín ó wá rí mi ni ó mà sí pé ọjọ́ mẹ́ta kan mi mà rí ẹ̀ kódà kí má bá ìyàwó mi lájọṣepọ̀ èmi tó jẹ́ wípé ní ò lè tẹnu ba bẹ́ obìnrin ẹ jẹ́ kí n tó sọ ọjọ́ ìfún yín ṣe ẹ lójújọ́ kan lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ ní gáréèjì wa tí mo sọ pé mi ò bá ìyá ìyàwó mi àmì nígbàlé fún wọn mọ́ ọkàn mi sì ń kúrò ń bẹ̀ díẹ̀díẹ̀ kì í ṣe ọkàn mi kúrò ń bẹ̀ o mo ń fìyà jẹ ọkàn mi wípé ó dàbí ẹni wípé òótọ́ ni wọ́n sọ ó dàbí ẹni tí ẹ̀kọ́ èmi náà mọ̀ pé òótọ́ ni wípé ọ̀rọ̀ yìí lọ́wọ́ kan nú ṣe mọ̀ pé before then ìyá ìyàwó mi ní kí n láwọn lábẹ́ mo ní rárá ẹ wo mo ti ń lá abẹ́ ìyá ìyàwó mi ó ní ọjọ́ kan mo lọ síbẹ̀ mo bá fọwọ́ kan ìyá ó bá ní rárá o kí ló dé ó lóun á máa gbé nǹkan ọmọkùnrin mi sẹ́nu nígbà mi inú ọ̀fun òun ní máa ń jókòó sí àmọ́ èmi mi ò fi jọ́kànjọ́kàn kí n lá òun lábọ̀ òun mo ní àbàṣà kí n mọ̀ láàdì kí n mọ̀ jẹ̀dí àbàṣà èmi kì í lágbè tó bá ti nírun nù ó ní kí ló wà ń bẹ́ẹ̀ àwọn ẹran tó ẹ tó máa ń ṣe nǹkan tó ọmọdé ibo ní nìyẹn ọmọdé ibo ń ṣe kinní kan bó ṣe bẹ̀rẹ̀ sí kí ọmọdé ibo létí mi ò ìgbádùn mọ́ ọmọdé ibo àbíké ńlá bàbá ni èmi náà mọ̀ ṣe kì í ṣe pé mi ò mọ̀ ṣe àmọ́ tí mo ti fẹ́yàwó mi kò ṣùgbọ́n bóun máa ṣe kí n tó gbà tí mo ti fẹ́yàwó mi ò yànlè o mi ò yànlè mo ní girlfriend kan nígbà náà àmọ́ kí bóyá kí ẹ máa yànlè kí ẹ máa kóbìnrin ẹ̀ ní lọ́dọ̀ mi ìyàwó mi nìkan ni àmọ́ ìyàwó mi ò ní mọ bọ́ọ̀ ládi ìbálòpọ̀ àwa méjì gan mọ́mí àǹdáàdì ní tí ìyàwó mi ó gbé tí wọ́n kẹ̀yìn sí mi tí mo gbé fún wọn papò ìyàwó mi ò ní yún tí bá ní ó bẹ̀rẹ̀ kó jẹ́ mú fún látẹ̀yìn ó mọ̀ gbọ́ nǹkan mi lọ́fun ó mọ̀ gbọ́ nǹkan bìkan lára mi ń dùn mí bí ìyàwó mi ó sì mọ̀ sọnù àmọ́ ìyá ìyàwó mi tán bá tún gànjì tán lẹ́yìn ìyá ìyàwó mi ó tún kọ́ọ̀fù ọwọ́ mi méjèèjì àárín ẹ̀yìn wọn ni ó wà tí mo gbà sí fún ìyá ìyàwó mi tí ó mọ̀ kọrin fún mi ariwo wàsíù ni ó mọ̀ pa kiri wàsíù díẹ̀ ló kù kí ìyá ìyàwó mi ó fàyìndì sórúkọ mi bẹ́ẹ̀ sì ni Àlàbí lèmi ń jẹ́ kàkà kó máa kó Wàsíù Àlàbí ó dẹ̀ pé Àyìndé ìyá ìyàwó mi láìkejì àǹtí Ṣeun ọjọ́ yìí bí mo ṣe dé mo fọwọ́ kàn ìyá ìyàwó mi mo fọwọ́ pa wọ́n ní fimílẹ̀ ọmọdé Ìgbò òun ṣe báwọn dì bẹ́ẹ̀ lọ kí ni ọmọdé Ìgbò ṣe tí mi ò lè ṣe n bá tẹ ìyàwó mi fẹ́lẹ́fẹ́lẹ́ ìyàwó mi sì máa ń clean gbogbo ibẹ̀ ni irun ojú kan báyìí ní bá ń bẹ̀ mo bá tẹ ìyàwó mi fẹ́lẹ́fẹ́lẹ́ mo dáhùn débi dọ̀ ìyàwó mi ò ní dọ̀ ìyàwó mi ní dọ̀ ìdọ̀ wọn gbọ́ ọmọ dání ìyàwó mi ò ṣe tó sanra kò ṣe tó lára àmọ́ gbogbo ìsanra tó yẹ kí wọ́n sanra ìdí ni wọ́n san sí àti orí ìdọ̀ wọn mo fàáhàn mi gbé ìdọ̀ wọn sókè
mo gbé sókè àǹtí Ṣeun nígbà tí mo gbé àwọn ni ìyàwó mi di orí mi mú ni wọ́n di orí mi mú náà mú ìtàn wọn méjèèjì wọ́n fi fún mi lórí papọ̀ ní wọ́n fọwọ́ di orí mi mú náà pariwo Wàsíù náà ti fẹ́ gbé mi Wàsíù náà mọ̀ ń gbé mi Wàsíù náà mọ̀ ń gbé mi Wàsíù Wàsíù náà mọ̀ ń gbé mi Wàsíù náà mọ̀ ń gbé mi mi ò dá wọn lóhùn mo tún máa hàn mí kọlọ̀bọ̀kọlọ̀bọ̀ mo tún ti bọ̀ nínú òwò náà mo fọwọ́ mi bá wọn lájọṣepọ̀ ìyàwó mi pariwo èmi náà gbádùn ariwo lẹ́yìn ìgbà ni mo ṣe wá dásẹ̀ rí àfún wọn inú bí mi gidi gan ni mo mú pílò síbi abẹ́ ìdí wọn mo fún wọn ní nǹkan tó wọ́n jẹ àǹtí Ṣeun ẹ mọ̀ lọ́rọ̀ mi pọ̀ nígbà tí mo ṣe ògbò yẹn tán. ẹlòmíì mi ti jó sọ bí ẹ sáà mọ ọṣẹ dání torí ẹ sì máa jó sọ bí tó pọ̀ ẹ rí láti ọ̀tí mo ti máa ń bá ìyàwó mi sùn kò kí n sunkún létí mi o wọ́n kàn máa ń pariwo ni ṣe rí lè ìyàwó mi sunkún ní máa ń sunkún ní máa ń wù mo máa ń màmá sọ ń dùn mí ni kò dùn mí o ṣe Wàsíù o ṣe Wàsíù kéde kan àwọn bẹ̀rẹ̀ sí kì mí lórí kí kì í ṣe tèmi àǹtí Ṣeun abẹ́tí pé mi ò kí n là abẹ́ ìyàwó mi o abẹ́yẹ ìyàwó mi ni mò ń lá mo kàn ní sọ yàn fún yín so mo ti lọ́kàn mi wípé mi ò ní gba 2 bedroom flat fún wa mọ́ room and parlour náà ni màá dẹ̀ máa yára díẹ̀ tọ́dún wọn fi kó mi kó lọ́wọ́ ìyá ìyàwó mi àmọ́ ìyàwó mi ń bá mi jà ìyàwó mi ń bá mi lòdì ó kàn ní ọjọ́ kan ìyàwó mi láwọn fẹ́ lọ kí ìyá òun ó lọ kí wọn bó fẹ́ lọ sọ fún wọn pé mi ò gbà pé kí n gbà léyìn gbà tó lọ ó ti pé bí ọ̀sẹ̀ kan o mi rí ìyàwó mi o ó ti pé bí ọ̀sẹ̀ kan mi ò rí wọn wọ́n ń pè mí mo ní mo bísí pé iṣẹ́ wà wájú mi gan èmi náà mí sí wọn o àmọ́ mò ń fi ọkàn akọ gbé bí ìyàwó mi ṣe pè mí nìyẹn bí ó ṣe pè mí nìyẹn pé bó mo wà mo ní Sunday ló jọwọ́ sí àwọn onímọ̀ sí ní pé mò ń lọ sí meeting pé ṣé ìyàwó mi ti dọ́dọ̀ wọn ní kò sí dé ibà wọn náà kàn ní kí n bèrè náà ni gbé èmi àti ìyàwó mi jọ ń bọ̀ ni mo ní no àjọ wa o ní òkè ṣúwàrà àti ìyàwó mi ti dé tó sí ilé mi mo kàn ní kí n sáré múra kí n bọ́ síta kókó mọ̀ pé ìyá yẹn ń bọ̀ wà bá rí nílé ó tó gbọ́tọ̀ ìyàwó mi wá sí ọ̀dọ̀ wọn ni ṣé kí n bọ́ tà báyìí àwọn ni mo bá ẹnu ọ̀nà tí mo ṣe rí wọn báyìí ṣe mọ̀ ó dàbí pé kéèyàn rí áńgẹ́lì mo kàn kí wọ́n ní tí mo ṣe rí wọn báyìí ara mi ò balẹ̀ wọn gbogbo nǹkan ọmọkùnrin mi ń dìde ní wọ̀yọ̀wọ̀yà tó fi wọ́n orí mi dé tẹ́lẹsẹ̀ mi ṣe sọ pé ìyàwó mi ò gbà kí n fọwọ́ kàn wọ́n ìyún nǹkan ló fà á o torí pé ìjọ́ náà mo sì ní ìbálòpọ̀ gbẹ̀yìn lè láti ṣe bí kò tí pọ̀ sẹ́mi tí mo ní ìbálòpọ̀ kọjá kò tí gbòjú ọ̀sẹ̀ kan àtijọ́ wẹ̀lú kan torí mo sọ̀tọ̀ ìyàwó mi bó ṣe wọlé báyìí mi ò tiẹ̀ gbọ́n kankan wọ́n ní òwò àwọn òun ní àkíṣe bẹ́ẹ̀ mi ò tiẹ̀ gbọ́ anything sitting room ni mo ti ń kó fún ìyàwó mi sitting room ni mo ti ń kó fún wọn lọ́wọ́ àǹtí Ṣeun tí ìyàwó mi ń pariwo ní mẹ́sàn-án mẹ́wàá tó ń pariwo ní mẹ́sàn-án mẹ́wàá sitting room ni mo ti ń kó fún gbàtí mo kó fún wọn tán mo wọ bedroom mo wẹ̀ ìyàwó mi náà àwọn náà bọ̀ bedroom wọ́n wẹ̀ mo ní kó bá wọn kankan wọ́n tilẹ̀kùn lẹ́yìn àbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n ní òwò àwò mi ló ṣẹlẹ̀ ṣé mo ti sáré sú ẹ náà nìyẹn mo dẹ̀ sọ fẹ́ ká tó bẹ̀rẹ̀ o wípé mi ò fẹ́ kó sú yàn rárá o sú mi o kò lè dá fún òwò náà owó ilé yẹn náà ni mò ń wà ìyàwó mi pé fẹ́ ká gba 2 bed mo lè tó wá bá ẹni nǹkan tẹ́ fẹ́ náà nìyẹn owó ilé yẹn náà ni mò ń wà owó ilé yẹn ló ń wà ó yẹ kó ẹ̀ sọ fún mi pé ó ní ò gba 2 bed kankan wípé mi lè máa gbé pẹ̀lú yín pé torí nǹkan táwọn ayé máa sọ ẹ má dáhùn mú kọ ló yẹn fún ni nígbà tó sọ fún mi náà mo ní kó wá ká sọ pé kì í sọ̀rọ̀ orí fóònù ẹ má dá lóúnjẹ rẹ mo kàn lo sàǹdé yẹn fún ni òkè kò sí wàhálà ń gbà jẹ́ kí n wá máa lọ ń gbà máa lọ sí wo ó dúró ọ̀lẹ̀ kó tó kú mi báyìí kí n tó kú mi báyìí náà lè kẹ́ ìyàwó ẹ̀ tó wá lọ sílé ńkọ́ ṣé èmi ló fẹ́ lọ bá ń lé èmi ló fẹ́ lọ bá ń lé náà ṣé ẹ̀ fi kí ilẹ̀ sílé ni mo fi kí ilẹ̀ sílé bọ̀ tí èmi ló fẹ́ lọ bá ń lé tá a fi kí ilẹ̀ sílé ẹ̀jọ́ ojú sílé káwọn máa jẹ́ ìnara wọn bí báyìí àǹtí Ṣeun bá tó ń bọ́ sórí ìyá ìyàwó mi mo tún fọyọ̀ wọn ṣeré àjọ ń ṣeré pa bí nìkan ṣe ń kọlẹ̀kùn ní òlé mi nìyẹn kókó tí màá gbọ́ tá a nìyẹn ó bá dohun bọ́dà mi àti ìyàwó wọn